Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójọjọ́ ṣe rí. Gbogbo ìwọ tó bá mọra ẹ ní ẹni tó nífẹ̀ẹ́ mi, tó dẹ̀ nífẹ̀ẹ́ ohun tó dára, tó dẹ̀ fẹ́ ṣe rere láyé, tí mo dẹ̀ mọ̀ pé gbogbo yín lè máa ṣe rere láyé. Jọ nítorí Ọlọ́run, gẹ́gẹ́ bí abiyamọ, mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí. Mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí kó dé ibi ọ̀dọ̀ àwọn tí mo dárúkọ wọn yẹn. Mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí. MC Oluọmọ, MC Oluọmọ, MC Oluọmọ, ẹ níyè máa amaze mi. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé. Mo dúpẹ́. God bless you. Yínníyínní kí èèyàn lè ṣe mí. Ṣé mọ̀ pé àwọn ẹ̀dá tọ́lọ́run bá ṣe nǹkan fún wa, wọ́n ní ẹni bá dúpẹ́ oore àná òun rí mú ó fẹ́ gbà mí ni, olè la fẹ́ jà. Bàbá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kọ́lọ́run kó ṣe nǹkan fún wa, olè la fẹ́ jà nítorí ká lè rí nǹkan mí ìgbà náà ni. So gbogbo ẹni tó ń bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni kó dẹ̀ lè rí mi ìgbà. MC Oluọmọ, ẹ níyè máa amaze mi. Tẹ́ bá rí àkọlé tí mo fi síbẹ̀, mo ní MC Oluọmọ Igwe Kesh, Shile àti gbogbo àwọn majẹkobajẹ, àwọn àgbà majẹkobajẹ tó kù. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà lórí platform yìí, ẹ lè máa wá nǹkan tí MC Oluọmọ ṣe, ẹ máa wá kiri. Ṣùgbọ́n mi ò ní sọ fún yín. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí fídíò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ MC. MC, ẹ ṣé, mo dúpẹ́. Mo dúpẹ́ mo dúpẹ́ fún yín. Ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá nǹkan gbogbo àwọn tẹ́ ń ṣe lóore á bá mi dúpẹ́ fún yín. Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Alẹ́ ní tó bá ní kẹ́ kú sẹ́, ẹ máa tẹ̀ mọ́lẹ̀ kọjá ni. Ọlọ́run á fi ẹ̀jẹ̀ ṣètùtù fún ilẹ̀. Ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Aṣọ yìí yín ò ní fàyà. Ẹ ní padà dátọrọ jẹ, ẹ ní sìnkú ọmọ. Bẹ́ ṣe ńlá kàkà kí tẹni ẹlẹ́ni dá tí yín ò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Bó tilẹ̀ jẹ́ pé èmi ni mo mọ̀ tẹ́ ẹ ṣe. Ẹ̀wọ̀n tó bá fẹ́ máa wá àwọn nǹkan tẹ́ ẹ ṣe kiri kọ́ máa wá kiri. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Ṣé wá rí ẹ̀yin àgbà majẹkobajẹ Igwe Kesh, èmi ò tẹ̀ ní ń disappoint mi ná. Àti Shile bí wọ́n náà ṣe jọmọ kékeré ara ẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Igwe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Kesh, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní ṣe yín lágbà rèdèrèdè. Ọlọ́run ò ní dà yín lágbà àyà. Lágbára Ọlọ́run, ẹ̀yin náà ò ní pàdé elénìní. Elénìní ò ní bẹ́gi dín ọ̀nà yín. Ẹ ṣé, mo dúpẹ́. Torí ẹ̀yin ni o. Ẹ̀yin ni ẹ wà lára àwọn tó ṣe. Ẹ ṣé, mo dúpẹ́. MC Oluọmọ, mi níyè máa sing praise yín àbí praises yín, mi níyè máa sing ẹsẹ̀. Kò ní kúrò lẹ́nu mi. Mo ní gbogbo ẹni tó bá ń tafà, tó bá lè máa gbé nínú òkùnkùn tó fẹ́ máa tafà sínú mọ́lẹ̀ yín, Ọlọ́run á fi wọ́n sínú òkùnkùn ayé. Mo dúpẹ́ yínníyínní kẹ́ni lè ṣe mí. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ surprise mi. Ẹ surprise mi, ẹ amaze mi. Ẹ dẹ̀ kí n stop láti máa amaze mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀mí mọ ọ̀nà, inú mi ti dùn jù kọ́ mi mọ nǹkan tí mo lè ṣe, mi tí ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. Lágbára Ọlọ́run, ẹ ní ṣubú dànù, ẹ ní kúkú òjijì, ẹ ní bá wọn kúkú àwọ̀kú, ẹ máa fẹ̀yìntì báyìí, ẹ máa jẹun ọmọ ni. Ọlá tó ti wà, ọlá yín tó lọ síwájú kò ní dọlá rẹ̀yìn ní agbára Ọlọ́run. Ojú kójú tó bá fẹ́ wò yín, Ọlọ́run á bù fọ́jú lọ, Ọlọ́run á sọwọ́ sínú òkùnkùn ayérayé, àrá ọ̀run á sán pa wọ́n. A sọ pa wọ́n tilétilé. Gbogbo ẹni tó bá fi yín bú, a fi bú. Gbogbo ẹni tó bá súre fún yín, a máa súre fún ni. MC Oluọmọ, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo èèyàn ẹ jẹ́ bá mi, tó bá mọ̀rọ̀ ẹ pé o nífẹ̀ẹ́ mi, ẹ bá mi share show yìí kó dọ́dọ̀ wọn. Ẹ bá mi share show yìí kó dọ́dọ̀ wọn. Igwe Kesh, Shile àti gbogbo ẹ̀yin majẹkobajẹ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Lágbára Ọlọ́run, ẹ ní pàdé lénìní. Ọ̀nà àtijẹ ọ̀nà àti mú yín kò ní dẹ̀tì ní agbára Ọlọ́run. Ayọ̀, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní dàpọ̀ mọ́ ayọ̀ yín lágbára Ọlọ́run. Gbogbo yín ẹ ní gbéhun tì, ẹ ní rí un gbéhun dùn bí ò ṣe ibi ọmọ ní agbára Ọlọ́run. MC, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mi mọ̀ bí mo ṣe lè dúpẹ́ o. Mo ní mo mọ̀yàn. Àtètè rẹ ni bálà ń jẹ́ kọ́lọ̀. Mo ní mo ti mọ̀yàn sẹ́. Mo ti mọ̀yàn. Mo dẹ̀ ti sọ pé relationship yìí mo ní máa guide jealously ni. Mi kí ẹ̀.
mi ń tojú sí nǹkan oní nǹkan pé bóyá kíní kan mi ní kélépo má rò fọ́ bẹ́ẹ̀ tó bá ti ní kí n má rò ẹ̀fọ́ mi mo máa ṣe máa fi tẹ́lẹ̀ ẹ̀fọ́ mi ṣe ni MC ẹ ṣé gan mo dúpẹ́ Ọlọ́run á bá mi bless yín Ọlọ́run ò ní wá àpọ́nlé ti yín náà ayé ò ní tepo sí àlá yín ní agbára Ọlọ́run ayé ò ní tepo sálà yín ní káwọ́ sórí ìfẹsẹ̀jọlẹ̀ sunkún ọmọ lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ yín bó ṣe yànbọn yanjú torí àwọn àdúrà míì wà tí ò tiẹ̀ necessary nǹkan tọ́lọ́run ti ṣe ni àwọn ọmọ yín ti yàn wọ́n ti yanjú wọn ò ní dìdàkudà ayé ò ní pa kádàrá wọn dà mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o MC mo dúpẹ́ lọ́wọ́ yín o MC mo dúpẹ́ lọ́wọ́ yín mo ti mọ̀ yán o ẹni bá fẹ́ kú kó kú o ẹ má wá nǹkan tó ṣe fún mi káàkiri in fact tí bá sọ nǹkan tó ṣe gan ẹlòmíì á lọ pokùnso ni o honestly ẹlòmíì tí inú ẹ̀ ò bá da á lọ pokùnso ẹni tí inú ẹ̀ bá da á bá mi dúpẹ́ á bá mi yọ̀ á dẹ̀ àwọn náà máa tọrọ oríire MC mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun wò pé ọmọ jagajaga ọmọ tó kéré tó sọ̀rọ̀ kó àtòbò yìí tí wò mí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní gbogbo ìgbà fún mi ní àpọ́nlé tèmi Ọlọ́run á máa pọ́n yín lé á pọ́n yín lé nílùú á pọ́n yín lé lóko á pọ́n yín lé lórí ilẹ̀ alààyè ní agbára Ọlọ́run ní ìdọ̀tí kékeré ò ní dàpọ̀ mọ́ mímọ́ yín ní padà dàtọ̀rọ̀ jẹ òpó ọlá yín ò ní ṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín MC mo dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo ẹ̀yin àgbà májò bàjẹ́ Igwe Kesh Shile àti gbogbo àwọn tí mi ò mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan. May God continue to bless you lágbára Ọlọ́run níbi tẹ́ fọkàn sí orí á jáde níbi tẹ́ fọkàn sí orí á jáde ńbẹ̀ fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tó bá nífẹ̀ẹ́ mi bó bá ṣe ń wọlé máa share fídíò yìí tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ mi tí wọn náà dẹ̀ fẹ́ jáde láti dúpẹ́ tó fẹ́ ṣe wọn ayọ̀ láyé tí mo dẹ̀ mọ̀ pé gbogbo yín lẹ máa ṣe wọn ayọ̀ ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó dọ́dọ̀ MC mo dúpẹ́ lọ́wọ́ yín MC may God continue to bless you ẹ̀yin ọkùnrin mo fẹ́ ṣí yín létí ẹ rí pé mo ti wọṣọ mo tún ti ń lọ síbi iṣẹ́ ẹ̀yin ọkùnrin no matter how small kí owó tó ń gbà kó kéré ká má rí irú ẹ̀ rí láti wákàtí lọ ṣe ìpinnu nínú ọkàn ẹ pé nǹkan báyìí ni mo fẹ́ máa ṣe fún ìyàwó mi lóṣooṣù bó jẹ́ cream ìyàwó ẹ ló fẹ́ máa rà ní o bó jẹ́ o fẹ́ máa nǹkan kan ló fẹ́ máa ṣe fún ní o lọ ṣe ìpinnu nínú ọkàn ẹ pé nǹkan báyìí ni mo fẹ́ máa ṣe fún ọmọbìnrin lóṣù nǹkan báyìí mo fẹ́ máa ṣe fún àwọn ọmọ yìí jẹ́ kí wọ́n rí nǹkan rẹ̀ kan nílẹ̀ nípa ẹ pé òun ṣe má sọ̀rọ̀ ẹ ní ọkùnrin tó wà useless tó wà senseless má sọ̀rọ̀ ẹ ní ọkùnrin tó jẹ́ wípé wọ́n wojú wọ́n wẹ̀yìn wọ́n wo wájú wọ́n wẹ̀yìn wọ́n ò rí reason láti má fi ẹ́ lẹ̀ ìwọ ọkùnrin jẹ́ kí obìnrin rí reason láti má fi ẹ́ lẹ̀ jẹ́ kí obìnrin rí reason láti sọ pé tí n bá dẹ̀ fẹ́ ọmọkùnrin yìí lẹ̀ ayé bí ìyá dẹ̀ yọ ọ́ lẹ̀ o ayé ìyá yọ ọ́ lẹ̀ fún mi o jẹ́ kí pé kí obìnrin máa rò pé tí n bá fẹ́ ọmọkùnrin yìí lẹ̀ ayé ìyá yọ ọ́ lẹ̀ fún mi jẹ́ kí obìnrin ní nǹkan kan tó máa ronú ẹ̀ láti máa sọ wípé mi ò fẹ́ fi ọmọkùnrin yìí lẹ̀ mi ò fẹ́ jẹ́ kí bàbá yìí kó lọ jẹ́ kí àwọn ọmọ náà kọ́ ní reason láti máa fight màmá wọn nítorí tiẹ̀ tí màmá wọn bá tiẹ̀ láwọn ò ṣe mọ́ ìwọ tiẹ̀ ní nǹkan kan tó ń ṣe nínú ayé ọmọ tí ọmọ fi máa dúró tó fi máa jẹ́ onídùúró ẹ níwájú màmá wọn ìwọ ọkùnrin tí ọmọ ò bá ń ṣe onídùúró ẹ lójú màmá ẹ orí burúkú ó ti yí olórí burúkú ọkùnrin ìwọ ọkùnrin tí ọmọ bá tí ìyá bá sọ pé òun walk away tí ọmọ ò lè dúró tí ọmọ dẹ̀ mọ̀ tí ọmọ ò lè dúró kó máa bá ìyá ìjà pé no why what has my daddy done kó mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ o ìwọ ọkùnrin tó bá wà lórí platform yìí lọ wo inú ara ẹ láti wákàtí ìlọ kó lọ máa pinnu ipe o fẹ́ wà significant nínú ayé ìyàwó ẹ àti ayé ọmọ ipe o fẹ́ máa wò pé nǹkan ẹyọkan o tẹ́ bẹ̀rẹ̀ lórí nǹkan ẹyọkan tó kéré pé nǹkan yìí no matter how small ni mo fẹ́ máa ṣe nínú ayé àwọn ọmọ mi lóṣù ni mo fẹ́ máa ṣe nínú ayé ìyàwó mi àbí ìyá àwọn ọmọ mi lóṣù ó wà lọ́dọ̀ ẹ kò sí lọ́dọ̀ ẹ so that obìnrin yẹn lè máa ní nǹkan tó máa rò mọ́ ẹ lára tí obìnrin ò bá ní nǹkan tó máa rò mọ́ ẹ lára táwo pé àìlọ ẹ kí ló ṣe ó wà níbí kí ló ṣe ayé ẹ ti bàjẹ́ o ayé ìwọ ọkùnrin bẹ́ẹ̀ ti bàjẹ́ ìwọ ọkùnrin tó wà lórí platform yìí lọ ronú ara ẹ kó lọ rò ó bó jẹ́ cream ló fẹ́ máa rà fún ìyàwó ẹ lóṣù ni o bó jẹ́ iye kan ló fẹ́ máa fáwọn ọmọ ẹ lóṣù ni o bó jẹ́ nǹkan kan just go and make yourself significant nínú ayé àwọn ọmọ
nínú ayé ìyàwó ẹ̀ kí ó ṣe pé kó pọ̀ but ọkùnrin tí àwọn ọmọ ẹ̀ ò bá kí ń ṣe onídùúró ẹ̀ níwájú ìyàwó ọkùnrin tí àwọn ọmọ ò bá kí ń ṣe onídùúró ẹ̀ nínú ilé ayé ọkùnrin yẹn ti bàjẹ́ ọkùnrin ó kọ̀ lóko kó ló fi ń jọkùnrin ìwọ ọkùnrin lọ ní nǹkan tí obìnrin máa rò mọ́ ẹ lára láti má fẹ́ fi ẹ́ lẹ̀ láti má fẹ́ dákó fún ẹ tó o bá ti ní nǹkan kan tóbìnrin lè rò mọ́ ẹ lára tí àwọn ọmọ òde kì í ṣe onídùúró ẹ lójú ìyá wọn ayé ẹ ti bàjẹ́ o tó bá ti ń gbọ́ ètò yìí lọ máa ro nǹkan tí àwọn ọmọ tó fi máa jẹ́ tí àwọn ọmọ fi máa jẹ́ onídùúró ẹ ní ojú àwọn lójú aráyé lójú ìyá wọn lọ máa ro nǹkan tó bó bá ṣe wò bó kó ṣe kéré tó máa gbé ṣe tó dẹ̀ máa wà regular tó máa wà constant kò ṣe dandan ni kó pọ̀ bí okó èèyàn bá ṣe rí lèèyàn ṣe fi ń dóyàwó ẹ̀ kò ṣe pé dandan ni kó rí rẹpẹtẹ but jẹ́ kí ìyàwó máa expect pé tí dáàdì wa ṣì ń bọ̀ dáàdì wa ló máa ṣe léyìí or jẹ́ kí àwọn máa sọ pé jẹ́ káwọn ọmọ náà máa expect pé dáàdì mi máa ṣe lè fún mi tí ò bá ti sí yẹn number one pé ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn honestly ìwọ ọkùnrin tí ìyá tí màmá tí àwọn ọmọ ẹ̀ ò bá kí ń ṣe onídùúró ẹ lójú àwọn ìyá lọ́dọ̀ ìyàwó ẹ̀ àbí lọ́dọ̀ ìyá wọn ìwọ ọkùnrin tí obìnrin ò ní reason láti má fi ẹ́ lẹ̀ ìwọ ọkùnrin tí ò ní anything significant tó ń ṣe nínú ayé obìnrin àbí nínú ayé ọkùnrin ayé ẹ̀ ti bàjẹ́ lọ pinnu kó lọ yíwà padà lọ pinnu kó lọ yíwà padà otherwise kò dá kí ìyàwó kọ̀ ẹ́ kí àwọn ọmọ tún kọ̀ ẹ́ kò dá kí àwọn ọmọ wà wí ẹ̀ pé ìyá àwọn fẹ́ kọ̀ ẹ́ kán dẹ̀ má lè jẹ́ onídùúró kó jẹ́ pé àwọn ọmọ náà tún máa encourage ìyá wọn pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó máa kó ṣe ẹ̀ lọ kò dá o ìwọ ọkùnrin bẹ̀rẹ̀ sí ní lọ ṣe ìpinnu lẹ́nìí kó lọ wá nǹkan kan tó ṣe gbòógì tó máa ṣe nínú ayé ìyàwó ẹ lóṣù tó máa ṣe nínú ayé àwọn ọmọ ẹ lóṣù ó lè jẹ́ pé ẹni tó tiẹ̀ jẹ́ bébí màmá ẹ tí ò sí lọ́dọ̀ ẹ tó máa ṣe fún àwọn ọmọ yẹn látàrí ìyàwó yẹn lóṣù tí ò bá ti ní ìwọ ọkùnrin tí àwọn ọmọ òde kì í ṣe onídùúró fún lójú màmá wọn ẹ̀mí ẹ òde o wọ́n máa pa ẹ́ náà báwọn ọmọ yẹn ṣe máa wò nìyẹn torí pé ò já mọ́ nǹkan kan èyí ni mo mú wá fún yín ní ìrọ̀lẹ́ yìí à ń pàdé lọ́la mo ti ń lọ bí iṣẹ́ MC lẹ́ẹ̀kan sí mo tún padà sórí ọ̀rọ̀ yín ẹ wò ìkúnlẹ̀ mi rè àní mo sọ wípé ẹ ní dọ̀tí ọlá yín ò ní wọ mi ayé ò ní pa kádàrá yín dà wọn ò ní padà fún yín fi ẹgbà fún yín lóúnjẹ lágbára Ọlọ́run òtítọ́ inú àti inú kan á máa gbé yín lékè ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹni tí bóyá tó ń tẹ̀lé èèyàn ńlá bóyá bíi PA bóyá bíi ẹni tó ṣáà close mọ́ èèyàn ńlá in tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ ṣọ́ṣọ́ ló máa ń ṣọ́ in tí wọn ò bá ti pè yín sí ẹ má máa dá sí in tí wọn ò bá ti ní kẹ́ ẹ rí ẹ má rí in tí wọ́n bá ní kẹ́ ẹ rí ní kẹ́ ẹ rí in tí èèyàn kì í mọ̀nà ju amúniwá lọ ẹ má máa mọ ọ̀nà ju amúniwá lọ ẹ má wà too forward ẹ má máa bẹ́ ẹ máa gbájúmọ̀ nǹkan tí wọ́n bá fi yín gbá ẹ máa ṣọ́ ọ̀rọ̀ sọ bínú bá ń bí yín gan bẹ́ẹ̀ bá ń bínú ìbínú máa ń tètè ba ayé èèyàn jẹ́ ni ẹ máa caution ara yín nítorí pé bí irùngbọ̀n alágbàṣe bá gùn tó èjìká ẹ̀ ẹni tó gbéṣẹ́ fún òun ni ọ̀gá ẹ̀ MC kò ní bàjẹ́ fún yín MC ẹ ní mọ ìkorò ní paríparí ẹ̀ okó tẹ́ ẹ fi ń ṣọmọ ọkùnrin kò ní padà dẹnu kọlẹ̀ bí ìdòho oko yín ò ní kọsẹ̀ lẹ́nu òbò àtẹ́msí àti Igwe àti Kesh àti Shile àti gbogbo ẹ̀yin àgbà májò bàjẹ́ tẹ́ jọkùnrin oko yín ò ní padà dẹnu kọlẹ̀ lẹ́nu òbò lágbára Ọlọ́run ẹ ti ń dóbò tó da ẹ ní padà dóbò onídìín ẹ ti ń dóbò tó da ẹ ti ń dóbò point and kill ẹ ní padà dóbò papilloma lágbára Olódùmarè ẹ ti ń dóbò tó wù yín ẹ ní padà dóbò tẹ́ ẹ rí láṣẹ Olódùmarè MC àti gbogbo ẹ̀yin tí mo dárúkọ yìí bẹ́ẹ̀ ló ṣe máa rí o tó bá mọ̀ pé onífẹ̀ẹ́ mi bá mi share kíní àádẹ́ máa pàdé láyé àti àlàáfíà ire o shabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ó dàbọ̀.